ṣé bíbi tí orí wọ́ bá ti sùn rè kẹsẹ̀ wa kó mọ́ ṣàì gbé wa débẹ̀. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń drop sí comment section pé ọṣẹ wo ni Kamon State ló fi wẹ̀, ta ni babaláwo rẹ̀, ta ló bá a ṣe gangan tó fi jẹ́ pé bí ẹ ò rí Fúnkẹ́ ẹ ò rí Kamon State, àbí tẹ́ ẹ bá ti rí Fúnkẹ́ ẹ ti rí Kamon State. Ṣé rí bí occasion tí Fúnkẹ́ lọ yìí, kì í ṣèyàn lásán ni wọ́n pè síbẹ̀. Tẹ́ ẹ bá rí ẹ rí i pé Kamon State ó tún ṣọ̀fẹ́rẹ̀ rẹ̀ kó kí Kamon State. Ṣẹ́yìn ò lérò pé ibi tó rí Kamon ti sùn rè, ẹṣẹ́ rẹ̀ ti gbé débẹ̀, ó ti gbé kaláwo rẹ̀, aláwo rẹ̀ wo náà wà ló gbé kó. Fúnkẹ́ Akíndélé náà láláwo rẹ̀. Kí lè rò tiyín lórí relationship Kamon State òun àti Fúnkẹ́ Akíndélé? Àwọn kan ní ẹ má jà lọ bẹ̀. Ntí mi ṣàmọ̀ ní pé ẹ jẹ́ ká máa ṣàdúrà. Ẹ̀yin abiyamọ, ẹ sàmì àdúrà sí comment section pé ibi tí àwọn ọmọ wa tí orí wọn bá ti sùn rè kẹ́sẹ̀ wọn kó gbé wọn débẹ̀ ni o. Ẹ̀yin olólùfẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọ níjọ ẹ bá tẹ subscribe button yín sórí YouTube channel wa yìí. Ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe náà, a máa ń mú wá fún yín bó ṣe ń lọ níkànnì ayélujára. Eyín Nollywood Yorùbá náà ni. Ẹ drop a comment, ẹ share fídíò, kẹ́ wá subscribe.